ọmọ kóòtù oòjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́. ǹjẹ́ ẹ mọ̀ pé níbì kan nílùú ọ̀yọ́ ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí àti ilé ṣàngó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pààlà pọ̀ ni nílẹ̀ yorùbá tí kankan ò sì dí kankan lọ́wọ́. kódà aláàfin ò bá wọn parí ìjà rí. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. tó ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua ilẹ̀ àbínibí wa. agbègbè kan ní ìlú ọ̀yọ́ ìyẹn ní kòso níbi tí ṣàngó bínú wọlé sí. agbègbè yìí ẹ wo ilé ṣàngó ó pààlà pẹ̀lú mọ́ṣáláṣí ni. nínú ìlú yìí ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí náà ni ṣọ́ọ̀ṣì wà. ohun tó wá yani lẹ́nu jù ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ò dìra wọn lọ́wọ́. ó ṣe wá jẹ́ wípé àwọn ẹlẹ́sìn orí tiktok ẹlẹ́sìn orí social media wọ́n ti wá fẹ́ dájà lẹ̀ yorùbá. ilẹ̀ yorùbá fàyè gba a lot. níbi ilé ṣàngó náà tó ń bẹ nílùú ọ̀yọ́ yìí gbogbo àwọn ọba ibẹ̀ ni wọ́n máa ń gbà jáde. bẹ́ẹ̀ sì rèé kò sì dí mọ́ṣáláṣí lọ́wọ́. bí aláàfin ò bá jáde inú ilé ṣàngó yìí ni ó gbà jáde. gẹ́gẹ́ bí ìwádìí wa ní ibẹ̀ tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó bá máa kí ìrun jímọ̀ àwọn oníṣàngó ò ń dí wọn lọ́wọ́ rárá. kódà àwọn oníṣàngó ò ní lùlù, wọn ò ní jáde, wọn ò ní ṣe àríyá. wọ́n á fi ọ̀wọ̀ jímọ̀ yẹn wọ́n á fi wo àwọn mùsùlùmí. wọ́n mọ àsìkò tí àwọn mùsùlùmí máa ń ṣe tiwọn, wọn ò dẹ̀ fọjọ́ kan takora wọn rí. bẹ́ẹ̀ náà ni ti àwọn oníṣàngó tó bá dijọ́ sátidé táwọn náà fẹ́ gbọ̀sẹ̀ tó fẹ́ ṣe gbogbo ẹ̀. ẹ rí i pé àwọn onímùsùlùmí wọn ò ní dí wọn lọ́wọ́ pínpín débi pé wọ́n fẹ́ ṣe wàásù tí ó tako ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe ò ní sọ̀rọ̀ tí ó ta àbùkù bá mùsùlùmí. ṣé wàá rí ohun tó pani lẹ́rìn jù ń bẹ̀ ni pé ẹ̀gbẹ́ tí ẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ ni. tó o bá kọ́kọ́ kan mọ́ṣáláṣí ó kan lé ṣàngó láàrin kó o tó wá lọ kan ṣọ́ọ̀ṣì ní ọwọ́ kẹta. ìyẹn ìjọ bámtíìsì tí wọ́n jọ fẹ̀gbẹ́ ti ara wọn pẹ̀lú oníṣàngó. gẹ́gẹ́ bí ìwé ìtàn àgbọ́rí wípé aláàfin pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta jókòó báyìí ó ń bá wọn yanjú ìjà láyé kò ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ a sì gbọ́ wípé ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn, wọ́n ń takora wọn. ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní agbègbè kòso ní ìlú ọ̀yọ́ ní ìlú kòso gangan ni. ibẹ̀ náà sì ló sì wà títí di òní. ẹ wá jẹ́ kí àwọn kan àwọn ẹlẹ́sìn orí Leyin, àwọn ẹlẹ́sìn tiktok, àwọn ẹlẹ́sìn facebook ẹ jẹ́ kó wá máa tàn yín lórí ayélujára wọn kó máa poison mind yín against ìṣẹ̀ṣe. kó máa sọ pé ṣe rí àwọn oníṣẹ̀ṣe yẹn ẹbọ ni wọ́n ń ṣe, ẹ̀sìn tí ọlọ́run ò lọ́wọ́ sí ni. kò kún ẹ́ o. bóyá ló mọ̀ pé ìwọ kọ́ lọ́lọ́run tó mọ̀ bá wọn gbèjà ara wọn. ohun tó wá fọ́nì jù nìyí o. tí àwọn mùsùlùmí bá wá sí ilé ọdún ní ìlú kòso wọ́n á tún bá àwọn oníṣàngó wọ́n á tún bá wọn jẹ àsè jẹ ìpèsè wọn. bẹ́ẹ̀ àwọn oníṣàngó náà á bá àwọn mùsùlùmí jẹ ẹran iléyá. bẹ́ẹ̀ gbogbo ìrẹ́pọ̀ ń bẹ nínú ìlú kòso yìí náà nílùú ọ̀yọ́. ṣó wá rí ìwọ tó gbẹ́sìn sórí, sórí ìwọ tó ń tẹ̀ lọ́rọ̀ àwọn bíi mùfútì ìwò, àwọn bíi olúwo. ó ti tètè fura pé àwọn ará bíi àwọn ni ọ̀tá ilẹ̀ yorùbá sì gbọ́dọ̀ lé wọn jáde kúrò lórí ilẹ̀ wa. ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀. irú àwọn alákòóbá oníwò yìí àwọn ni wọ́n fa ogun sí àárín àwọn ọba torí pé tó ń fàyè gba àwọn agbésùmọ̀mí láti máa jí ọba gbé. ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ kábíyèsí tí wọ́n jí níjẹta ní ìlú Oǹdó ọmọ náà ti jáde o. ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ àti tó ṣokùnfà tí wọ́n fi jí orí adé gbé láàfin. gẹ́gẹ́ bí ntọ́mọ náà sọ ó ní ibi ayẹyẹ lòun àti bàbá òun ti ń bọ̀. wọ́n lọ ayẹyẹ níbi ìgbóròkó
ibẹ̀ ibi ayẹyẹ náà ni wọ́n lọ o. Gẹ́gẹ́ bí tọ́mọ náà sọ ni pé ìyá àgbàlagbà kan ń bẹ tí wọ́n àti ọba ọjọ́ sọ̀rọ̀ tó ti jọ níjà tẹ́lẹ̀. Ó wá jẹ́ pé ìrọ̀lẹ́ ọjọ́ tí wọ́n máa jí ọba gbé ni ìyá náà wá tó wá kí ọba, tó sì jẹ́ pé kò ṣẹlẹ̀ rí. Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n sì délé, nígbà tí wọn ò lẹ́nikẹ́ni sínú, wọ́n dẹ̀ wọ inú ilé lọ, ṣàdédé ni ajá ń gbó láti fi mọ̀ pé àwọn agbésùmọ̀mí àṣé wọ́n ti wà nínú ààfin. Nígbà tí wọ́n dẹ̀ máa wọ ààfin, gẹ́gẹ́ bí ohun tọ́mọ náà sọ, gbogbo àwọn agbésùmọ̀mí yìí ẹ ti mọ̀ wá wọn bojú ni, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da gbogbo ààfin rú. Ṣùgbọ́n ó di ìgbé àfẹ́wé ẹni orí yọ. A gbọ́ pé màjàmásá ni o, orí adé gan ṣe kí ni ọ̀nà pápá bora láti sá wọlé. Ẹ wo àfikọ́ lọ́run Olódùmarè kó máa ṣọ́ wa ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tọ́mọ náà sọ, nígbà tó máa sáré lọ bá àwọn security ibẹ̀, àwọn local security, wọ́n ní ìbẹ̀rù bojo ni o. Ìbẹ̀rù bojo ò lè jẹ́ kí wọ́n lọ gba kábíyèsí. Ní kí ló fà á? Nítorí irinṣẹ́ tí àwọn yẹn gbé sọ́wọ́ ó ju titi àwọn local security lọ. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ara tá à ń sọ̀rọ̀ wípé kí bàbá Tinubu empower àwọn local security ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ ẹ wá gbọ́ bí ìyàwó náà ṣe fara káṣá o. Nígbà tí wọ́n ń gbé kábíyèsí lọ, gẹ́gẹ́ bí olórí ó tara ló bá bu ọ̀kan lára àwọn agbésùmọ̀mí lẹ́sẹ̀ sọ pé láyé ẹ lè gbé ọkọ òun lọ. Èyí ló mú kí ọ̀kan lára àwọn agbésùmọ̀mí ìbínú tó fa ìbọn yọ báyìí ló bá fi ìbọn fọ́ apá olórí. Ìtara kan má gbé ọkọ òun lọ ló ṣe o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà ní ilé ìwòsàn. Ọmọ Yorùbá, àní ẹ jẹ́ ká gbára wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọba mìíràn tún ti kú sí àhámọ́ àwọn agbésùmọ̀mí látàrí pé wọ́n béèrè mílíọ̀nù 21, ìyẹn 21 million naira, tí wọn ò sì rí. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọba náà padà jọ́lọ́run pé láàfin àwọn agbésùmọ̀mí. Òun náà lẹ ti rí àwòrán rẹ̀ lẹ́rí yìí o. Kábíyèsí ti ìlú Ọláyínká community ní Ìfẹ́lódùn, ìyẹn nípínlẹ̀ Kwara, ìyẹn ọba Salam Ọlátúnjí Àwẹ̀dá. Òun la gbọ́ pé ó kú o sí àhámọ́ àwọn agbésùmọ̀mí lẹ́yìn tí wọ́n dìmáàdì mílíọ̀nù 21, ìyẹn 21 million, pẹ̀lú ọkọ̀ alùpùpù 2, ọ̀kadà 2. Lẹ́yìn náà tún bá béèrè fún ike garawa pẹtiró. Wọ́n béèrè fún garawa pẹtiróòlù. Ǹjẹ́ ẹ mọ̀ pé tó bá tún gba ilé yìí, wọ́n á tún fi ṣọṣẹ́ fún àwọn ẹlòmíràn pẹ̀lú gbogbo ipá àti agbára tí àwọn ará ìlú, ẹbí, ojúlùmọ̀ tí wọ́n ní pé káwọn sà láti gba odidi ọba Ọláyínká yìí Àwẹ̀dá. Ṣùgbọ́n àwọn agbésùmọ̀mí padà tẹ̀fẹ̀nu wọn o. Wọ́n padà pa kábíyèsí náà ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí ni pé àwọn agbésùmọ̀mí ti jí kábíyèsí gbé láti bí oṣù kan sẹ́yìn. Kò pẹ́ ni wọ́n padà jáde láti negotiate pẹ̀lú àwọn agbègbè yẹn, ìyẹn aṣojú community. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí aṣojú náà sọ, wọ́n ní gbogbo ohun tí àwọn agbésùmọ̀mí béèrè fún wọn fún wọn. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n tún padà pa kábíyèsí náà. Wọ́n fún wọn ní mílíọ̀nù 21 pẹ̀lú ọ̀kadà alùpùpù 2, pẹ̀lú epo jerrycan, ìyẹn pẹtiróòlù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà pa wọ́n ni. Ṣé ẹ ti rídìí tí bàbá Tinubu ò kí ń fẹ́ fi dúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí? Nítorí pé wọ́n mọ̀ pé agbésùmọ̀mí ò ṣe é bá dúnàdúrà. Bó pẹ́ bóyá wọ́n á tún padà pa àwọn ọmọ náà ni. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, àfi kọ́ lọ́wọ́n bá kókó wa yọ nílẹ̀ Oòduà o. Ara tá a fi sọ pé ilẹ̀ Oòduà àsìkò ti tó tá a gbára wa. Tó a máa fi èyí ṣe ìdágbére nítorí àjò lè dùn títí kó nílé kó má relé. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ share, ẹ bá wa gbọ́wọ́lé, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ́. Láfi kì í pé ilẹ̀ Oòduà, ilẹ̀ abínibí wa. Ileodua gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀.